ilé ìsọnù àwòtúnwò àwòrẹ́rìn ẹ máa bá wa lọ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gbó. àkọ́kọ́ ẹ káàbọ̀ sí ìpàdé yìí o ká tó bẹ̀rẹ̀ ìpàdé mo fẹ́ kí ẹnìkan kọ́kọ́ fún wa ní àdúrà. báyìí ni babaláwo mi ṣe fẹnu eré kífá ó ní agídí jẹ́ àwọn oníjẹsẹ́ àwọn awọ àwọn ọlọ́dẹ yàfẹ́ bòjò gbárùkù ọ̀sẹ̀ alómúlòmù ló mú díá fún lápàdé. ó ti tó láì sọdún eégún láì dẹ̀bọn fá. sọlú alánà bíi lìkẹrí o sọlú alánà ẹyọ lọ́n lọ́gọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ sọlú alánà bíi lìkẹrí ìṣẹ́yẹ. ní ìsìn ẹ mọ́ ṣẹlẹ̀ báyìí ẹ bá ń ta kéyà sí 21. ana àdéhùn 100. kí ló dé láì wọlé àdúrà. àdúrà la fẹ́ gbà. ó ti yé mi ó ní jókòó lórí gba ìgbàdúrà lásán. ó ti yé mi ọ̀gbẹ́ni jókòó lálẹ́ ká tó kú mi ẹ jókòó. hallelujah. á dára fún gbogbo yín ẹ ò ní jábọ́ àti tó bá fẹ́ jábọ́ kó má ṣàmì. ẹ kọ́kọ́ dìde lórí ẹsẹ̀ ẹ bá mi kí hallelujah 130. kí ló dé láì yípa fẹ́ wo di Jẹ́ríkò. sà kí ló dé láì lójú ogun. sà ó ti wá yé mi. dádì kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ lómi ó ti yé mi ẹ jókòó. ẹ jókòó. mo respect yín lórí pẹ̀jẹ́ láńlọ́ọ̀dù wa lórí. àdúrà gbogbo wa ti gbà. mo ṣe tún fà mo lè gbàdúrà for everybody. fáwọn wo ọlọ́ọ̀ni jẹ́ fáwọn wo ọlọ́ọ̀ni jẹ́ ẹ sí olóṣù gbàdúrà jókòó ó ti yé mi. jókòó má gbàdúrà fún mi olóṣù gbàdúrà fún wọn olóṣù gbàdúrà fún wọn ìwọ náà má kọjá yìí olóṣù gbàdúrà fún wọn alóba èmi oníwà mi wà gbàdúrà fún wọn. ó ti wá tó ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. kí ló mẹ́yìn tẹ́ ń gbà tẹ́wọ́. ṣe rí ọ̀rọ̀ yìí ti wá yé mi báyìí. àwọn àbọ̀ àràdùn kí ló mẹ́yìn tẹ́ ń gbà tẹ́wọ́ mẹ́yìn. ọ̀rọ̀ yìí ti wá yé mi báyìí. ní ìdá àti ẹ̀ ti lọ jìnnà mọ́ kí àdúrà bá oníkálukú. gẹ́gẹ́ bí èrò ọkàn wọn. nígbà tí gbogbo yín wá bẹ̀rẹ̀ wọ́nranwọ́nran ebe yàn lẹ́ni tó jókòó tí ò sọ̀rọ̀ tó tó. yes sir baba ẹ fún wòlíì ọlọ́run ni mí ẹ respect mi. ọ̀rọ̀ gbogbo yín ti yé mi. kókó pàdé mi rèé kó ń kálukú yín latílẹ̀. àkọ́kọ́ ni pé mo fẹ́ sọ nípa títún àyíká ilé ìṣe. mo rí wípé bí ayé ń ṣe inú ilé kò tẹ́ mi lọ́rùn. láti wákàtí ìlọ òfin mi rèé o. tí ẹni tí ilẹ̀ bá kàn tí ẹ bá ti gba ilẹ̀ àyíká tán kó gbìyànjú kó gbé ilé ìsókè kó gbà bẹ́ẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀. gbogbo àkọ́kọ́ nìyẹn. kí ló dé. bàbá landlord. ẹ sọ̀rọ̀ náà. ẹ ṣe sùúrù o. sá baba débi tí mo lọ. baba iná ẹ̀mí mímọ́ máa fáyà yín. ṣe ọ̀rọ̀ ẹ ti yé mi kẹ́ ẹ ṣe sùúrù. ṣé ẹ rí mo tún wá fura ó yé mi wípé nínú ilé iná tẹ̀ ń lò ti ń pọ̀ jù. bàbá landlord pastor ló ń lo náà. kí ló sọ olóòlò lẹ́nu mọ́kàn mọ́ náà nù ilé. kí ó ní kó fọyà máa bá ìjà. ìjọ ló ń kó náà lọ́nu ilé. ó ní kó fọyà máa bá ìjà. ìjọ yín kàn mí ní ara. bàbá olókè mr ogunro bí. bàbá pastor ni ẹ bá sọ̀rọ̀. olóòlò lẹ́nu mọ́ iná ẹ̀mí mímọ́ máa dún ẹ. ó ní kó fọyà. iná mi mà ní kò dùn ẹ. ó dà. alàgbà sótán. ó ti tó yín ọ̀rọ̀ yín ti yé mi. ìkẹta wà rèé o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kí kálukú yín tẹ́tí inú ẹ̀ kó gbọ́ mi o. ṣé ẹ mọ̀ pé yàrá tó ń bẹ lápò òsì lẹ́yìn ìkúnlé òun nísàlẹ̀ lọ́hùn ṣe rí pé mo ti tún ibẹ̀ ṣe mo ti lé ẹni tó wà mẹ́kù mo dẹ̀ ti túbẹ̀ ṣe ìdílé tí mo fi túbẹ̀ ṣe o torí kó má yà yín lẹ́nu lọ́la tẹ́ ẹ bá bá mísọ̀ gúrò bí ẹ jẹ́ ń sọ̀rọ̀ o kó má yà yín lẹ́nu lọ́la tí ẹ bá dé ẹnu ọ̀nà lé mi tí ẹ wá rí tí mo kọ ojúrò ń gbé òtẹ̀. ìdí rèé o mo fẹ́ sọ di yàrá àgbàfẹ́ kékeré fún àwọn èèyàn láti máa wá wọ́n máa ń pè ní short rest. what ìjọ kìíní. you mean short time. tí ẹ yóò dá fún ọwọ́ ìdí orí ẹ burú o sí lẹ́jọ́ ṣe. sórí ọwọ́ tí mo ti rẹ̀ yìí tí má sì di ọ ní àyà ọmọ ẹ̀yọ kan sì fò lọ ọmọ ọmọ sí ẹ láyé obìnrin dùgbẹ́dùgbẹ́ o kò jẹ́ kó rí ẹ pé o. ẹ mọ gbọ́ abala. o bẹ́ẹ̀ gbá mi o mo ṣe lọ́wọ́ yẹn ó ń kàn mí. yóò ṣe ọmọ ọlọ́mọ. ó ń kàn mí pásítọ̀ ẹ̀yin iṣu kò tó ara ẹ̀ bàbá lórúkọ èmi
bẹ́ẹ̀ nìkan jà fọwọ́ rẹ gbogbo lé lójú òkòjọ́ sọ̀rọ̀ kọ́ kíyèsí ní mi sọ̀rọ̀ kọ́ gidi kọ́ bàbá mi ò ní kíyèsí ní mi yẹ̀sẹ̀ ọwọ́ ẹ̀ gbà wù yẹn ọwọ́ ẹ̀ gbà wù yẹn náà gbọ́ tẹ̀lé ẹ̀ kọ́ jẹ́ ẹ máa tẹ̀ ọ́ mímọ́ nílé ẹ̀ yóò máa tẹ̀ ọ́ ọwọ́ ẹ̀ ń gbà mí bó jẹ́ kí wú kíní kan fún ọ máa rí pírọ́blẹ̀mù rẹ̀ máa fi ọ́nìkò fọyà bá ẹ̀ jà máa èmi ìsàwọ̀ jẹ́mọ̀ èmi ìsàwọ̀ jẹ́mọ̀ ẹ̀wọ̀n bí yìí ní ìgbàlẹ̀. wo o máa stop ìsì ara ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. stop kiri. ìsì ara ẹ̀ lẹ́nu ẹ̀wọ̀n bí o máa stop ẹ̀wọ̀n bí wọ́n ní àṣàṣì òràn bèbí èmi ṣàṣì bèbí òràn sìkìrì tí ó tẹ̀ yóò ní wọ́n gbé ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ kò múlẹ̀ fún mi ẹ̀ kò múlẹ̀ fún mi kò sọ yà wò kọ́ kẹ́sì méjì ẹ̀ máa rí wẹ̀rẹ̀. ẹ̀mí mímọ́ wo bí. gbogbo iná tó ń lo iná wèrè tó sẹ́kọ̀ ń lo iná. Holy Ghost fire máa bá ẹ̀ jà. màá ní kí iná ẹ̀mí mímọ́ ju ẹ̀. ẹ bínú lé lẹ fún mi. níbí wàá mọ̀ pé olúwa fẹ́ mi. orúkọ lẹ́kọ̀ọ́ nulẹ̀. màá jẹ́ kí ẹ mọ̀ pé olúwa fẹ́ mi nínú ilé. ẹ máa mọ̀ pé olúwa fẹ́ mi nínú ilé. ẹ bá mọ̀. ó fẹ́ ààrẹ ní. ẹ̀yin pásọ̀ dáadáa. àti tààfà tèmi wòlíì kọ̀ọ̀ká. tàjà àfa àdìgbọ́tọ̀ náà ni kò jẹ́ o ire owó nulẹ̀ àlùbáríkà nulẹ̀. wòlíì kọ̀ọ̀ká tèmi wòlíì kọ̀ọ̀ká ni kò jẹ́ mo máa kọ́ńkà ògo yín mo máa kọ́ńkà ire yín. gbogbo rẹ̀ nulẹ̀ ọ̀dọ̀ mi àfa àdìgbọ́tọ̀ náà ni kò jẹ́ bẹ́ẹ̀ ni èmi ni kò jẹ́ o gbogbo rẹ̀ nulẹ̀. ire babaláwo gbogbo ire mo nulẹ̀ kọ́ńkà àlùbáríkà nulẹ̀ ire àfa nulẹ̀ ire pásítọ̀ ire babaláwo tó mi bá kàn lá ọwọ́ mi bá kàn. sọ́kọ́ láì mọ iye ìgbà. sọ ma pé. ó jẹ tẹ̀sídìí lórí. kí ló ní jẹ. ó jẹ tẹ̀sídìí lórí. máa fọ ní kó fàyà bá ẹja. hello Jésù. ìwọ babaláwo ìwọ babaláwo tó ń kún orí tó ń gún apá mo sọ fún ọ láì mọ iye ìgbà ó fẹ́ tẹ́ ìfẹjọ́ rẹ sọlọ. ó fẹjọ́ tèmi sọlọ ìfẹjọ́ rẹ sọlọ. àṣírí ẹ̀ máa tó túnú mi. tí o mọ̀ kó tí gbogbo kinní tó máa ń dà sẹ́nu ọ̀nà yàrá mi wá rí ó ní kó sọ yà máa kọ́ ká. jẹ́ kí n sọ kíní kan fún yín ṣe rí èmi máa wá mú ànàwó torí èmi lánàwó èmi á wá fi ànàwó mọ̀ yín ìwọ ó pe yàsín ìwọ náà mọ̀ pé Jésù tí máa pe yàsín sóò lè dúró tí máa pe yàsín sóò lè dúró. bẹ́ẹ̀ ló ṣe sọ ìwọ náà kí ni ìsìára tó máa ń ṣe tó máa ṣìára nu ilé lóru o máa ń disturb peace mi. ìwà ṣe ṣìára lórí yín o máa ń disturb peace mi lórí àwọn wàá máa ṣe ṣìára wa ó dàbí pé fẹ́ rí wèrè ó dàbí pé fẹ́ rí wèrè. wàá lórí èmi ẹjẹ ìsọkiri kan fún mi. ẹ̀ka mi jẹ́ ọ̀rọ̀ tàbí lọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀dínkẹjà wo jẹ́mu kiri kan fún ẹ àfà ayé yín bẹ́ẹ̀ bàjẹ́ èmi ọ̀nà yìí wọ́n sọ fún èmi wà á máa ń tó jẹ àwọn bí máa bọ̀ wọ́n ìwọ ẹ̀mí mímọ́ wà á rí wẹ̀rẹ̀ jà èmi olórí máa tàn sọ fún sọ olórí máa fẹ́ wẹ̀rẹ̀ ẹ máa rí wẹ̀rẹ̀ sára ẹja mi nínú ẹja mi àti ẹja mi ìfẹjọ yín sọlọ ẹ̀mí mímọ́ máa bá yín jà ìfẹjọ yín sọlọ ẹ bá máa wọ tẹ bá ti sùn tẹ bá ti gbé bóyá òun lè èmi ní ẹ máa múra lẹ ẹ máa múra lẹ ìdá o ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹn ní alágbòkà olùkà bí ọrùn ọ̀la èmi mo nínú ilé yìí ayé yóò padà bàjẹ́ mọ̀ bọ̀ àwọn oníranù rádaràdá. Jeremiah bó ṣe jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lórúkọ Olúwa àdúrà ò ní ṣe tiyín tì àwẹ̀ ọjọ́ méje yẹn la máa gbà bẹ́ẹ̀ ṣe ń gbà èmi á máa bá yín gbà bọ́n tó wà ń bẹ̀ ni pé láàrin ọjọ́ méje yẹn sà ẹ gbọ́dọ̀ wà ní mímọ́ àti pípé ọ̀rọ̀ mi ń yé yín Jeremiah ṣé ẹ understand nǹkan tí mò ń sọ ẹ máa wà ní mímọ́ níwájú Olúwa àti ní pípé ayaku àtẹ̀lé gaza amasẹ́rí abana yé àárín ọjọ́ méje yẹn sà ẹ ò gbọ́dọ̀ ṣe nǹkan tó súnmọ́ ẹ̀ṣẹ̀ ẹ ò gbọ́dọ̀ ṣe mọ̀ ṣé ọ̀rọ̀ mi ń yé yín sà láàrin ọjọ́ méje yẹn ẹ máa wà ní pípé àti mímọ́ níwájú Olúwa yín ẹ ó wà ní pípé ẹ ó wà ní mọ́ tẹ́ ẹ ṣe ń gbà èmi á máa bá yín gbà ẹ wólẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù bàbá wa ẹgbà ọpẹ́ wa lórí ayé brọjà Jeremiah ẹgbà ẹ̀yìn wa bí wọ́n ti ń lọ kí wọ́n lọ ṣe rere àánú ò ní ṣe tiyín tì bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ lọ ṣe rere ẹ ò ní jábọ́ Jésù Olúwa wa. brọjà Jeremiah ẹ rántí tí mo sọ fún yín o ẹ gbọ́dọ̀ wà ní mímọ́ àti pípé o fọ́jọ́ méje yẹn ṣé ẹ gbọ́n tí mo sọ kókókó là á rán fàdí tí o ẹ ṣeun ẹ wá máa lọ
Jésù á dára fún yín, Jésù á gbà yín, Jésù Olúwa wa. Á dára fún yín sà, á dára fún yín. Brother Jeremiah, ẹ má gbàgbé tí mo sọ o, mímọ́ àti pípé ó dáa, á dára fún yín sà. I'll give you 5,000. Èmi ní ká bá mi tú sọnù káráyé máa fọwọ́ bàjẹ́ kan tí mo gbé wáyé. Pastor. Brother Jeremiah. Pastor. Brother Jeremiah. Ẹjọ ṣé ẹ ti gbalé síbí ni. Kò yé mi náà, Pastor. Ẹ mọ̀ sí ń de bẹ́líìtì. Ẹjọ ṣé ẹ ti gbalé síbí. Kò yé mi náà, Pastor. Ẹ wá mi ẹ bọ́ síbí wa. My good customer. Thank you. Brother Jeremiah. Ọjọ́ mélòó mú ní ká ìgbà tẹ́lẹ̀? Ṣé ẹ ti gbàgbé ọjọ́ méje mímọ́ àti pípé níwájú Olúwa? Mímọ́ àti pípé. Sà, Brother Jeremiah. Ẹ padà báyìí. Ẹ padà báyìí. Ọjọ́ mélòó mú ní ká ìgbà tẹ́lẹ̀? Ẹ dáhùn. Ọjọ́ mélòó? Méje. Ọdún méje lè máa padà fi gbà lọ. Ẹ̀yin. Ẹ máa lọ. Ẹ máa lọ bẹ́ẹ̀ yẹn. Pastor. Ẹ máa lọ. Pastor. Ẹ máa lọ. Ẹ máa lọ. Sí yèrè nínú ilé yìí gbogbo àwọn tí ń bá tú báyìí ó ṣáà máa tú wọn dé ní ayé ilé tó ti tún dé báyìí nítẹ̀yìn lọ àtẹ̀yìn wá lọ. Sí yèrè ó máa padà sí ire nínú ilé. Àwọn tí wọ́n tẹ̀ wá lọlé lọ́tẹ̀ yìí wọ́n ṣe dáadáa, wọ́n tọ́jú àyíká gbogbo ẹ̀ ló mọ́. Ẹ wà òkè tí Láìjídé bá tiẹ̀ tún wá ṣe bí ọkùnrin láti wo gbogbo àwọn kan tí ó yẹ kí wọ́n ṣe ni. Tí ẹ bẹ́ẹ̀ lè ṣe aṣọ yìí, má bí tí kò máa tún. Kìkì ní báyìí. Ṣé dáàdì Jídé dẹ̀ ti yìí? But ṣé pé tó bá wá dé bíbá yóò ní máa jò báyìí? Dáàdì Jídé. Dáàdì Jídé bẹ́ẹ̀ ni. Ó wà ókè. Ó kàn ní kìsì kọ́kọ́ wo gbogbo àwọn àyíká yẹn lọ́nà pé tóbi pé. Àtàwọn ò rí wípé ọ̀bọ tí mo gbéṣẹ́ fún láti ẹ̀ bá mi ṣe gbogbo nǹkan tí mo ní kó ṣe dáadáa. Wo òbí. Àwọn agbọ́n yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn o. Tí a bá filẹ̀ sí báyìí pé tó bá bẹ̀rẹ̀ sí ní pa ó máa jẹ alumílíọ̀nù ẹ̀kọ́ ọ̀hún àti. Má wọrí my dear, ó ṣe gidi gan ni màá wá nǹkan ṣe sáàárín yẹn. Dáàdì Jídé, báwo wá ní owó àwọn tẹ́nàntì wa, ṣé wọ́n ń ṣe dáadáa? Gbogbo wọn ló ń ṣe dáadáa, wọ́n ń sanwó, wọ́n dẹ̀ ń ṣe dáadáa nínú ilé. But mọ́mì Jídé mo tiẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ kan lọ̀ ẹ́. Ọmọ Chinyere tó wà nínú ilé yẹn. Chinyere ọmọ yẹn ara àwọn tẹ́nàntì náà ló ń lọ. Bẹ́ẹ̀ ni náà ilé kan wàá pọn mi ni àárọ̀ ó kàn wàá pọn mi ni. Mo ní kí n sọ fún ẹ pé káwò ṣe fọmọ yẹn, ọmọ yẹn ń ṣe dáadáa nínú ilé o. Máa ń tún lè ṣe kí n tó lajú kí n tó ṣe tí n bá jí gbàgbà máa rí gbogbo ilé ìfà ó mú lé neat. Kí n tó ṣe lè ó ti gbá bí kí n tó ṣe mo kò rí pé gbogbo nǹkan á já. Gbogbo lè bó ṣe mọ́. Mo wá Dáàdì Jídé. màdìá mo wá rò kíní kan mo ń wò wípé ṣé o wò wípé. Mo wò pé bóyá ká yọ̀ǹda owó ilé tiẹ̀ fún ká má gbowó lọ́wọ́ ẹ̀ mọ́. Ìyẹn fún Chinyere yẹn. Bẹ́ẹ̀ ni. Àbí kí ló ní mo rí sí ẹ. Owó tá a bá ti gbà lọ́tẹ̀ yìí o Dáàdì Jídé. Ń yé mi. Àwọn nǹkan míì tó tún ti gbé àwọn new innovations ti wà káàkiri sí because bàbá ṣe tún lè yẹn ṣe sí. Bàbá ṣe irú fẹ́ǹsì yẹn ṣe a lè plaster so that everything. Àwọn nǹkan míì wà nínú ilé tá a fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni o yìí sọ wọ́n nísìnyí báyìí wọ́n lò sínú ilé a lè ní pé ká change sí POP. Yes, you correct. So that owó tá a bá máa gbà lọ́wọ́ ní next payment a tún lè wú gọ́gọ́ díẹ̀ sí. So tún jẹ́ kí n wo ẹgbẹ́ náà lọ.
láti jíde tó bó ṣe jẹ́ nìyẹn àwọn ilẹ̀ tí ó tún fẹ́ máa dàrí pé ó sàn ìtagbàdá bá ti bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ omi máa kúnnú sókè bẹ́ẹ̀ gbogbo bẹ̀rẹ̀ náà la máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gbogbo mélòó tiẹ̀ kó ti ṣe kó tó that's why I like you gbogbo bẹ̀rẹ̀ ni pé a lè fi àwọn kan yes tí wọ́n ṣe ń porúkọ eléyìí ṣé ń báyìí ó ti tán níbi tí mo fi hàn yín yẹn tí ẹgbẹ̀rẹ́ ti fẹ́ wọnú omi yẹn ẹ̀yìn ojú ẹ̀dẹ́ ibi ṣé ń bá bíbá ẹ̀ ti ń sàn yẹn náà. that's why mo ṣe láìpẹ́ nàìjíríà. ṣé àwọn náà ni wọ́n gbé nǹkan sí gbogbo. àṣùmọ̀ gbogbo eléyìí náà ló wúlò nínú ilé. mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi nísàlẹ̀. ok mọ́mí ok níbi ọ̀dọ́ mọ́mí tún jí kọ́ yẹn. ó lè ṣe kí n pẹ́ bẹ́ẹ̀ sì kí n má pè kí n pẹ́ yọjú sí. ọ̀dà so ẹ bá mi yanjú àwọn kan tó kù. àwọn kan tí mi ìbádẹ́ tún wá rí tó jẹ́ pé ó wà important láti tún ṣe nínú ilé gẹ́gẹ́ bí ọkùnrin. yes I know màá ṣẹlẹ̀ lórí ok má dà ó ṣe gidi gan. ilé ìsọnù àròtún ṣeré ìwọ gbò tí ẹ sọ pàgbàlagbà ni mí ìwọ ọmọ yìí yìí lè mọ̀ pé ó kọjá bẹ̀rù ló ń gbẹ̀mí mi lórí ṣé sọ́kẹ̀tì ni abẹ́ ibi tọ́lẹ̀tì iná tí wọ́n yẹ ó kẹ́ ìyá jíde àwọn máa yẹ ṣé kìí ṣe tí mò ń rò. kò sí nǹkan kan ó ń ṣe àwọn àlàyé iná yàrá ẹ̀ níbi sọ́kẹ̀tì àti tọ́ílẹ̀tì ẹ̀yìn ìkùlé ní tọ́ílẹ̀tì wa. kí ni ìpàdé ẹ̀yìn àti síyèrè náà. irọ́ kitchen tọ́ílẹ̀tì ló ní ṣe ẹ̀yìn ìkùlé ní tọ́ílẹ̀tì wa sọ́kẹ̀tì àbí no inú kitchen àbí ló ní. ayé ọkùnrin bàjẹ́ gan o. Babájídé ìkànnì ẹ ọkùnrin ayé ọkùnrin má bàjẹ́ gan o. Babájídé ṣé o ò ní làákàyè rí pọ́mọ yí àtàkọ́ bí ẹgbẹ́ ni wọ́n ni. Babájídé kò rí bẹ́ẹ̀. àbúrò ọlọ́run o. àbò ṣe ń rò ó. ṣé ìwọ àti ọmọ yìí wọ́n wọ́n náà wọ́n sí àkọ́bí wa wọ́n yàtọ̀ síra wọn ni. màá rí bẹ́ẹ̀ Ìyájídé tó ń rò kọ́ Ìyájídé. ṣé ẹ pé mo jáde kí n padà lẹ́sìn yá tètè yá kó ní mọ́ra yín délé. Babájídé. Ìyájídé ń tó ń rò kọ́. Babájídé. wọ́n ṣe mú èyí tó ọpẹ́ kò gbọdọ̀ sanwó ilé ni. kò ní sanwó ilé tí kò fi sínú ọ̀rọ̀ rẹ̀. àìrọ̀ wọ́n lè fẹ́ sanwó ilé. àìrọ̀ tún lè ṣe ní o. Babájídé. gálẹ̀ inú lédè. ó ń gálẹ̀ inú lédè. òun ló ń bá mi lẹ́yà. àlọ́ Babájídé àgbàjọ tó o ṣe ń wálé tó ní pé ibi ìgangangangan ló máa gbé lárí ilé tó wà nínú ilé bẹ́ẹ̀ lárí yàrá tó wà níbẹ̀ tó sọ pé yàrá kan lóṣù tó wà bí lò fẹ́ rojúmọ́ mo ti mọ̀ wípé ibi tó wá fi ṣe iṣẹ́ kí lè máa tún lè ṣe náà ni. kò lè máa tún lè ṣe abájọ mẹ́wàá bí sí yèrè ìdí náà fẹ́yìn náà ní sanwó ilé mọ́ mi tí ní tẹ́sí mọ́ díẹ̀ ní sanwó ilé. káwọn out what ẹni ẹtí ń gbọ́rọ̀ mọ́ sọ pé kò orí ẹ̀ dàbí sí èrè ó máa padà sí èrè náà. Calm down for what? Calm down. It's not even up to that. Up to what? Tí ilé yàrá kí ni wọ́n porúkọ ẹ̀. Ṣé ilé ẹ̀ dàrú ni? Ṣé o mọ̀ pápọ̀ ní ilé mi? Ṣé àkókò àwọn ènìyàn ni? Calm down. Ṣé ó ti wá di pé ìyẹn àtẹ̀jọ́ ń pín àtijọ́ ń pọ́ gẹ̀dẹ̀ jẹ? Ìjọ ṣe é ni. Àbájọ tó fẹ́ pé òní sanwó ilé mọ́. Èmi ti mọ̀ nígbà tó ní sanwó ilé nígbà tí ẹgbẹ́ dáàbì ìbílẹ̀ ti kó fi sínú àròfọ̀ kò yẹ kó sanwó àbí. Ìyájídé ṣe sùn. Sórí ojú tí mo dì yìí tí èrè sórí ojú tí mo dì yìí èrè àṣẹwó ẹ̀wọ̀lé lọ́kọ̀ ọ̀gbọ́n ẹlẹ́tọ́ kéré tó pọ̀ jù nínú ẹ̀rẹ̀ sórí ojú tí mo dì yìí tí mo bá máa là bẹ́ẹ̀ tó kúrò mẹ́rẹ̀ ilẹ̀ máa ga jù ẹ lọ. Kí ló fa ariwo? Ìwọ náà fẹ́ tọba. Ó fẹ́ tọba. Ṣáà. Ṣáà lè fẹ́ ṣe. Kò sí wàhálà. Dáa. Dániló.
bọ́ọ̀ báyìí lè wọlé wọlé tí ọ ta ni. mo ti sọ ọ̀bà látẹ̀kọ̀. owó tí ẹ kó fún ọ ta ni o kó fún mi. kó fún mi ń dà. mo dáràn o ṣe transfer owó olówó sí sólóso. mo dáràn o ṣe transfer owó àjọ alájọ sólóso. mọ̀dàmú ọlọ́mọdé mọ̀dàmú owó tí ó transfer sí unit ó ní mo fẹ́ wá gbà ẹ̀ bá ń transfer rẹ̀ sí kí n gbà padà. mo sọ̀rọ̀ o èmi ò kì í transfer owó padà o tí ẹ bá lè gbà kóun nìkan wá dá ṣe bóyá kẹjọ wá ṣe lẹ́yìn yẹn kò sí ọkọ̀ mi tí mo lè ṣe fún yín kí ṣe owó padà torí owó yín lẹ̀lẹ̀ tó bá wọnú ẹ̀kọ́ ni kò tún jáde. nínú kẹ́yìn méjèèjì kẹ wọlé kẹ wá ṣe. sínú ibu ni olùkọ́ tó sí ibu tó ṣe transfer sólóso. owó àjọ alájọ wọn làwọn wà dé báyìí. gbẹ́gbẹ́ lórí ibú lọ́jà rẹ̀ a sì lè rówó gbà padà wọ́n báyìí ní ìsìn. mo ti sọ tèmi tó bá wù mí. àkúrò wàhálà òun àdélé mi owó àjọ alájọ ti. ọmọ náà ti sẹ́yìn ganan kú ọmọ náà sẹ́yìn ganan kú ó mọ tá a ṣe nìsín a lè rówó gbà báyìí yà wọlé a kò lè lọ lówó wa tán ká lọ sí jà á lọ wọn dẹ wọn jù yà ní ọjà á lọ. Ara tù mí. Kásùn máa retí kọ́sítọ́mà mi. o ní ló ń bàbá wò ó yípo láìsí sí ayé àfàìdọ́dọ̀ tèmi ni ó mọyì èèyàn tó ti sunkún wọ̀ bí ọ̀gọ̀rọ̀ èèyàn tó sunkún wọ̀ bí wọ́n rẹ́rìn jáde. jẹ́rìí bàbá. ó mọyì ṣé o mọ̀ pé wọ́n ní àkàtàpá òjò kàtàkàtà ní gbogbo lẹ̀kílẹ̀ wọ́n bọ̀ oòrùn ó gbà kí láfi ṣe é bí kíní àná yìí àṣekágbá ètò náà rèé ọwọ́ àgbà kìíní kan owó ni wọ́n bọ̀. fún mi lọ́wọ́ lẹ́tì ẹ̀ gbogbo omi parapọ̀ wọ́n láwọn ò ní bólókun ṣe olókun lẹ́ẹ̀ bá mi ṣe ni ó ní pé táwọn ọmọ ní pèsè eégún àtẹ̀wé àtàgbà ní sẹ́rùsì Ṣàngó tọmọdé tàgbà ẹ wá forí balẹ̀ fálábẹ́ Ọ̀rúnmìlà o tèwé tàgbà ẹ wá forí balẹ̀. fálábẹ́ sọ pé àṣẹ sọ pé mo ti rí i mú. mo ti rí i mú. ònù ṣíun lọ́bẹ̀ oge kì í dùn púpọ̀ ó yà fi láti gbogbo ara fi pa gbogbo ara báyìí lọ́bẹ̀ oge fi pa délẹ̀. sọ pé mo ti gbowó. mo ti gbowó. sọ pé mo ti gbowó. mo ti gbowó. owó tó ń dẹrù bòsì o ti rí tiẹ̀ mú nù. tí ọba wa rí bẹ́ẹ̀ bàjá fún mi wọ́n jẹ. èmi lọ bẹ́ẹ̀ nìkan jà fún ọ̀rẹ́ gbogbo ní lójú èmi ò kò jà tẹnu gbọ́njọ wàrà ìdẹ̀ndẹ́rẹ̀ tèmi jọ sílẹ̀ ni kò sí náà ẹni tí ó para rẹ̀ ní òfin dòdì ṣùgbọ́n oko ọgbọ́ mo ti gbowó wàá gbọ́ ìkìlọ̀ ẹyọ kan tó wà bẹ́ẹ̀. mo bá obìnrin sùn fúnjọ́ mẹ́ta péré. ìpè o súnmọ́ obìnrin fúnjọ́ mẹ́ta o tó bá ti mára dún ọjọ́ mẹ́ta mọ̀ ṣe falafolo ìwọ mọ̀ ṣe kíni mọ̀ ṣe falafolo. ìjọ́ mẹ́ta tó bá ti ṣe yìí. bàbá mi fìgbà kan náà èmi náà fìgbà kan náà láìkí obìnrin náà tẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta pé mi ní fi súnmọ́ obìnrin rárá bẹ́ẹ̀ sọ yìí rè. ọ̀rọ̀ ti gbà ó sọ gbọ́ torí pé èmi náà ń retí pé kọ́ wa mú return wá fún mi ní o tí ẹ tó bẹ́ẹ̀ máa lọ inú ayé kò lọ máa ṣe dáadáa ìjọ mẹ́ta mọ́ bíbélì so ọ̀dà bọ̀ àwọn retí ẹ àbúrò akọ́ mi àbí. màá gbẹ̀yìn tí máa ṣe ẹsẹ̀ kan ta. ó sòrè tèwé tàgbà ẹ wá forí balẹ̀ fálábẹ́ o tèwé tàgbà ẹ wá forí balẹ̀ fálábẹ́.
Come to Mama. Mr. Ogun ẹ káàsán adara fún yín. Mr. Ogun kọ́ tó yá ni ọ̀gbẹ́ni. sọ̀n tó sọ ṣé kò gbọ́ ni tí ò gbọ́ ni sọ̀n tó sọ. ọmọ yẹn ń bọ̀ nsìn mo ti ya ẹnu ọ̀nà ẹ̀ mo ti lọ pè é ó dàbẹ̀ ni pé ó ní client kan nínú ilé kẹ́ mọ nǹkan tẹ́ máa sọ fún àáfà kùràkù. àáfà àjíbọ́lọ̀ ń sọ. àáfà kùràkù. àáfà àjíbọ́tọ̀ lọ. kọ́ ti má ti pè é ní kó dáhùn. ó lè máa pè mí ní èkó tí èsè tèmi àáfà àjíbọ́tọ̀ lọ. ṣé ìyẹn lẹ jọ fẹ́ mo rò pé nǹkan ṣe màmá báyọ̀ sọ̀rọ̀ nígbà tó ń bá àwọn ọmọ chọ́ọ̀chì ẹ̀ sọ̀rọ̀. Mr. Ogun ìyẹn jẹ́ kọ́mọ yẹn dé o. nǹkan tó ṣẹlẹ̀ yẹn jẹ́ kọ́mọ yẹn lọ́mọ ẹ máa gbọ́ ọmọ yẹn ó ń bọ̀ sí. jẹ́ kó rí ẹ pé o jẹ́ kó rí ẹ pé mo mọ nǹkan tí mo jẹ́ kó rí ẹ pé o. olùṣọ́ àgùntàn ni mi ò àbórí ẹ yí olùṣọ́ àgbò ni. tó bá ti dé òun ní client kan nínú ilé olùṣí ló jẹ́ báwọn ọmọ yahoo ló wá ṣiṣẹ́ fún. sí èrè ẹ káàbọ̀. tí èrè àbí kí wọ́n pè ọ́ tó bá pèèyàn. Please, my name is not Shinyere. My name is Shinere. n tó bá wù ó sí n tó bá wù ó sí tó bá pèèyàn lábẹ́ fúnra rẹ̀ wọ́n pa fún ẹ̀mọ́ ni. tó bá àti kò fa lẹ̀ ìfàṣẹ tí wọ́n tó túnbọ̀ wá àárín àwa àtòyìn ọlọ́run. tó bá sí èdè ó ní class ìyẹn ọlọ́run ní class. I am VVIP in the presence of God. O lè jẹ́ VIP. So fẹ́ gbọ́. Sori máa yí VVIP ní lọ́dọ̀ àwọn ìṣù ẹ̀ àwọn ògùn ẹ̀. Hello, ó tó ẹ fi introduction sílẹ̀. Sẹ́ẹ̀rì bó ṣe wà. àwọn pásọ̀tọ̀ náà bá ti pè báyìí tó máa pera wọn. Gbogbo tí wọ́n máa ń lé kankan kan ní. mo ń bọ̀ ọ̀tọ̀ náà máa ṣe yẹn á ṣe yẹn lọ́tọ̀. I'm coming for you ṣùgbọ́n. Hello. English òṣì tó máa ń sọ yẹn máa ń bí mi nínú. Máa ò gbọ́ ò law school. Chinyere. Ogun náà kọ́ ẹ. Chinyere jẹ́ kí èmi sọ kíní kan fún ẹ. Èmi ò mọ̀ tọ̀dọ̀ àwọn tó kù ṣùgbọ́n lọ́dọ̀ tèmi ṣé o mọ iye èèyàn tí mo ti tú tó ń dè padà and if care is not taken kíní ti wá tó báyìí o ó ti tó torí ìkìlọ̀ ní síwájú ìyá o mo burú nínú ìfìyà jẹ ni inú mi ò dáa torí àwọn kọ́sọ́mà tí mò ń tú sílẹ̀ tí wọ́n ń dè padà ó ti ń débi báyìí mi àṣírí mi ò lè gbà mọ́ olúwa sùn mi ò hàn bóyá wọn lè gbà and tèmi yé mi ò Chinyere. Chinyere. Yes. Ó máa dára fún ẹ. Ó dára fún ẹ. Mi ò ní púpọ̀ láti bá ẹ sọ. O ti máa ń de àwọn tí máa ń túlẹ̀. Mo ti máa ń tú àwọn èèyàn lẹ̀ mo máa ń tú wọn máa ń dè wọn. Mi ò kí ẹ̀. But tí boy kan tó ń pè ní Mr. Jeremiah brother Jeremiah yẹn ó dùn mí gan. Mo ti túbọ̀ dá yẹn. Ogun ayé wọn 99% ló dé ó kù 1% tí kó yanjú tán tí yẹn rẹ̀ tó mú wọn ó dẹ̀ tó dé wọn ó dùn mí gan. Ṣé o mọ̀ pé ọjọ́ yẹn mo bá òun àti brother Jeremiah tó ń okùn lọ́wọ́ ẹ̀ tó ń de brother Jeremiah nídèkúdè. Ó ń de mọ́ bẹ́ẹ̀ di. Ó ń de wọ́n gidi. Ó ń de mọ́ bẹ́ẹ̀ di. Ó ń de wọ́n gidi. Báwo ni. Ó ń de brother Jeremiah yẹn gidi ni. Bọ̀dá yẹn sí ẹ̀wẹ̀ ọjọ́ méje náà máa gbà 7 years náà máa padà gbà wáyé ní brother Jeremiah yẹn. Nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹni pé jọ̀ọ́ torí mi ò mọ nǹkan tí àáfàá kúkúrá máa fẹ́ bá ẹ sọ. Mo máa ń sọ fún ọ ìwọ pásọ̀tọ̀ lóò pé tó pé ra rẹ̀ yìí mo ní wọ́n pè mí kúkúrá kú mọ̀ àáfàá Ajíbọ́lá ń sọ̀rọ̀ òun lórúkọ mi Chinyere. My name is not Chinyere. Àní tó bá wù ó sí mo ti bọ́ gẹ́ẹ̀tì àáfàá tí ó kàn kéwù tó mọ̀ fi bọ́n borí gbogbo òmúra wèrè tó múnú lé o ló fi ń kó bá àwọn ẹni ẹlẹ́ni tó wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa jáwọ́ ń bẹ̀ gbogbo àwọn tí mo ti ṣiṣẹ́ fún tẹ́ pé kódà mo ṣe wàhálà mo àìsùn ní ìsún ìwó tí mo fi ń ṣẹ̀yà tí mo fi ń sàkúrà wọn lé wọn lórí màá sì gbé nǹkan màá gbé òtún fún wọn báyìí ó sì bá gbogbo ẹ̀ jẹ́ wàá mọ̀ gbọ́ tó bá ti wá fẹ́ jẹ́ kọ́lọ̀ ń báyé rẹ jẹ́ àwọn lọ lé kéwù Mr. Ogbafa ó ti mọ̀ pé àáfàá fèkì kìíní ẹ̀ ó yẹ̀ṣẹ̀ ń gbà àáfàá fọmọ ọlọ́mọ. Ẹjọ́ nítorí Ọlọ́run ṣé torí ìdí tẹ́ fi pè mí lélẹ̀ ẹjọ́ is enough kí ni problem yìí kí ni ìtumọ̀ gbogbo rádaràda mo dẹ̀ fi client sílẹ̀ nínú ilé mo dẹ̀ wá báyìí láì mọ̀ pé ju orí burúkú tẹ́ fẹ́ bá mi rò ni. máa fi client mi lẹ̀ máa bọ́ síta wá báyìí what is the meaning of all this.
I'm a man of God. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wọ́n mọ̀ pé torí nǹkan tẹ́ fi pè mí níṣẹ́ rẹ̀ bóyá màá bọ́ síta màá fi client mi lẹ̀ màá bọ́ síta wá bá yín kí ni túmọ̀ gbogbo eléyìí torí dáre ò bá máa ta yín ni ẹ ní pè mí fún mítìnì òṣì torí pé mo dẹ̀ ní kọ́sítọ́mà jù mí lọ ni Ọlọ́run ló gbàdúrà tèmi ṣe bá fà níwọ ṣe bí àǹfààní ẹ o ṣe pé àwọn láìláì làlá àbí Muhammadu ọ̀sùn láì tó máa ń pè kọ́ client lè máa wọlé kó o pè wọ́n kó lè máa mú client wá and secondly pastor bàbá parí. Yes. tí a máa pe Jésù. I'm a vividly man of God. pé Jésù ẹ̀ dáadáa kí Jésù ẹ̀ dẹ̀ lò what is the problem? tí wọn náà bá dẹ̀ bẹ jẹ́ bẹ́ẹ̀ ni kò sọ fún mi tó bá ní interest ní lẹ́yìn. I will soon be like. ẹ̀yin kọ́. wà á jẹ́ kí mi sọ kíní kan fún ẹ. God conquer the world. wà á jẹ́ kí mi sọ kíní kan fún ẹ. God conquer the world. kíní kan fún ẹ. ee mo bọ jẹ́ kí mi sọ kíní kan fún ẹ. wo àwọn lè máa ṣe lére èmi ò sìn ọ̀dọ̀ báyìí ni o tó kú òun lè fẹ́ mi. wo èmi fúnra mi singularly mo mọ tí màá fi lé ọkú òun lè tó o ní dágbére kó o ní mú kankan kó tó lọ ó yá wèrè ni. máa ranjú bẹ́ẹ̀ ni pé lóògùn tẹ́ bá lóògùn ṣẹ́ lóògùn tó kẹ́míìsì kí ló ṣẹlẹ̀ gọ́sì. èmi ọ̀gbá gílábà àpapọ̀ èmi ọ̀bẹ nìkan jàpọ̀ yìí sí ọ̀nà pàpẹ́ lórí ọ̀bẹ sọ̀rọ̀ ẹni á sí ẹ̀ lọ mo sọ fún ẹ o màá máa tú wa máa dé. farabalẹ̀ Mr. Ogun. is enough. mo ní client inú ilé wobi jọ síyèrè wòlíì Ọlọ́run ni mi máa respect mi o. wèé má tó lè di ayé yìí ti bàjẹ́. ológun. wobi ayé yìí ti bàjẹ́ ẹdún wo di ọmọ yẹn lọ ayé ṣe ẹnẹ ti bàjẹ́. ológun mi ló gbà. ṣọmọ fẹ́ǹsì. o de àìjọ mi. ṣọmọ fẹ́ǹsì. kí ló jọ wẹ́n tẹ́lẹ̀ mo fún mi ma kó lórí. láti jẹ́ látọ̀dọ̀ kó ti fún ìjà méje rẹ̀ ò pé ó ní túpẹ̀. ìwọ náà gbẹnu òṣìṣẹ́ sàn ìwọ náà gbogbo ìsìára àti ìsìáta tó bá ń ṣe kiri kí ló dà fún ẹ látọjọ́ yìí pẹ̀lú ọmọ yẹn. ìná ẹ̀mí mímọ́ rẹ̀ tó ń pè lájọ fún nǹkan kò ṣe dé kó tó. mo yin Jésù lógo bàbá mo yin Jésù lógo ìpè tó gbé mi ìpè ọlá ni mo yin Jésù lógo kúlí abúlé jàre abánà àtẹ̀kù àléfà láìkàlẹ́gbà mọ̀tẹ̀kù àléfà náà yé ṣùgbọ́n tí mò ń gbọ́ létí mẹ́sà yá tí a ò rí ẹnìkan oṣó lẹ́nu ọgbà ẹ̀ lẹ́nu ilé tó lè fún áńgẹ́lì yìí ní 5k yé kìíní kan rìn lára mi àṣẹ ni tó o bá lè ṣe o ti mú ọ̀nà yẹn kò bọ́ sọnù lọ́wọ́ ẹ mọ́ gbọ́n tí mò ń gbọ́ létí mẹ́ ǹjẹ́ a lè rí ẹnìkan tó lè fún áńgẹ́lì yìí ní owó bíi 5k yá tó o bá dẹ̀ lè ṣe ó tòṣì mọ́ láyé ẹ̀ nìyẹn o ti mú oríire nìyẹn o mú ìṣelógo nìyẹn o mú ìgbẹ́dìde o mú ìjẹni o tó yára my life kú ní àbá àtẹ̀kù àlefa yé kìnní kan rìn àṣẹ tó ní agbára ni o kàn jáde pẹ̀lú 5k màjàrí abá náà kò tẹ̀lé àlefa àmì ò a lè rẹ́ nìkan nínú lẹ́yìn pẹ̀lú 5k tó o bá lè ṣe ó ti mú nìyẹn kò bọ́ sọnù mọ́. màá sẹ́ etí ẹ̀ àbóyá wèrè ni èmi fẹ́ sáré dé pàdé láwo fún mi 200 naira lọ́wọ́ ẹ̀ kí n fi dé. ẹ̀mí ò yé kú ní bàmà dàrí afánà. wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ láàrin èmi àti ẹ àwọn ìgán ẹ̀ sì wà nù lé eré ìdí ẹ̀ sókè díẹ̀ òsì lè rówó gbà ó ti yẹ èmi ń bọ̀ wèrè kó tó. wèrè lè ní lọ. gbẹ̀yìn bẹ́ẹ̀d yá òye Jésù lógo òye Jésù kú tẹ̀lé fábìrì ajá ọ̀nà màjàre habana àtẹ̀kù àlẹ́ ẹ̀yàn kú bí àwọn eléyìí ò ní bóde. yá 5k ó dẹ̀ mú láyé ẹnìyẹn kò bọ́ sọnù mọ́ àwọn àánú lè láwọn ẹ dájú díẹ̀ o bí kí ebi pa wòlíì kú ni àdẹ̀ níṣẹ́ méjì. yá ẹ̀mẹ́mẹ́mọ́ bàbá bí ẹ̀tẹ́ lè tó gbẹ̀yìn wọlé
ó gbẹ̀yìn bọ́ta ó nírọ́ àmì ò àjàkú àléfà